Fídíò tí mo ṣe fún Sister Lizzy Anjorin ní October 1st, mo wá fún èsì fún àwọn kan. Ṣé ẹ rí, kò dáa ká láfojúdi ara wa. Ẹni tó bá láfojúdi wọn ìrìn jìnnà nú ayé. ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí tí a mọ̀ sí Ìràwọ̀, ó ti jáde ó ti wá sọ̀rọ̀ wípé bí òun ṣe sọ̀rọ̀ nípa Lizzy Anjorin ní last time, bí òun ṣe da ẹjọ́ tó wà lẹ́rìn òun pẹ̀lú Money Monks, ó ní àwọn èèyàn oníṣẹ́ ni wọ́n gbé òun ṣépè ní abẹ́ comment section o. Ọ̀rọ̀ náà ni arábìnrin náà wọ́n padà wá àdírẹ́sì báyìí. Prophet sì ni arábìnrin yìí. ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ. Kò dáa kí n fojú di ẹ̀yin olólùfẹ́ mi kí n má dáhùn ni mo ṣe jáde. Ṣó wá rí, àtiwọ́ tó nígbèkalẹ̀ dáadáa o, àtiwọ́ tó ní ìdàkejì ìgbékalẹ̀ o, gbogbo yín ló bẹ́ mi lára mu. Òun lèmi ṣe ń jẹ́ ìràwọ̀ méjìlá. Gbogbo ìràwọ̀ méjìlá, gbogbo wọn lèmi lè bá ṣe. Ẹ gbọ́ mi, gbogbo yín mo ṣe appreciate pẹ̀lú contribution yín. Kí ènìyàn kó jókòó lábẹ́ comment section kó máa kọ nǹkan kì í ṣiṣẹ́ kékeré. Mo appreciate gbogbo yín, ojú òsì ní tiwa. Àtiwọ́ tó bẹ́ẹ̀bù ń bẹ̀, àtiwọ́ tó sọ̀rọ̀ dáadáa, Ọlọ́run gbà. Mo welcome gbogbo yín tó látúnṣe ní gbogbo wa ṣe. Iṣẹ́ agbára ní gbogbo wa ṣe. Ẹ sáré gbọ́. Question wo mo rí tó pọ̀ lábẹ́ ẹbẹ̀. Àwọn kan ṣà ń sọ pé ṣé wá sọ pé ó dàbí ṣe ń ṣépè kó mọ gbọ́mọ kókè ṣépè èpè rẹ̀ pọ̀. Ṣé rí, òun lọ́lọ́run ṣe dá wa ní oríṣiríṣi ìràwọ̀. Tínú bá ń bí èmi, bí mo ṣe lè gbé nǹkan kalẹ̀ ó yàtọ̀ sí bínú bá ń bí wọ̀. Ẹ gbọ́ Yorùbá mi. Mi ò sọ pé bó sí Sister Lizzy ṣe ń ṣépè dáa. Mo kàn ń sọ pé ìgbékalẹ̀ wa yàtọ̀. Ẹ gbọ́ Yorùbá mi. And mo fẹ́ fi yé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹni tó bá ti ń bẹ̀rù pé yé lágbájá wọn ṣe ń ṣépè báyìí, ẹ wò bó ṣe ń ṣépè o. Tí ó ti ń bẹ̀rù fún èpè, àwọn gangan wọ́n wù èpè. Ẹ tí gbọ́ Yorùbá mi dáadáa. Inú wa mo fẹ́ já lọ tọ́jú. Tí o bá ń máa àdúrà gbà dáadáa, tó o bá ní inú mímọ́ pẹ̀lú ẹ, ó ń lọ́pọ̀lọpọ̀ àdúrà ò ṣe gbà lórílẹ̀‐èdè. O gbọ́dọ̀ jẹ́ kí inú mímọ́ báàkì àdúrà yẹn. Kó o má kà ní pẹ̀tẹ́lẹ̀ mọ́, kó o má gorí òkè sórí òkè. Kó jẹ́ pé gbogbo òru ni wọ́n fi yan náfìlà, ìwọ ò tẹ ọ̀sán gbàdúrà gbogbo ìgbà ni. Tó o bá ní inú mímọ́ pẹ̀lú àdúrà yẹn. Yé o, ó kàn rí pé òun kígbe náà ní nǹkan kan ò ní ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká tọ́jú inú wa. Ẹ gbọ́ mi. Ẹ jẹ́ ká sì mọ agbára tó ń bẹ nínú àsìkò. Àwọn orísun mi lórílẹ̀‐èdè mi, a máa ń waste time ara wa lórí àsìkò tí ò nítumọ̀ sí ayé ara wa. Àsìkò wà very very important. Ẹ gbọ́ mi. Ẹ má jẹ́ capitalize lé lórí. Bọ́lọ̀ ń ṣe rán Sister Lizzy pé kán máa ṣe tiwọn ni wọ́n ṣe yẹn. Ẹ gbọ́ mi. Èyí tán entertain wa tó. Ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú ká sì máa gbógun tì wọ́n. Toró nídìí àti túmọ̀ táyéráyé fi dá wọn sáàrin wa. Ẹ gbọ́ mi. Ìròyìn tí mo wá kà lónìí ni. Fún wọn tó ń rí mi nígbà àkọ́kọ́, ìràwọ̀ méjìlá lórúkọ mi. Gbọ́ ìròyìn mímíràn. Ire o.